Christiana àfọpẹ́ ló yẹ ọ́. Kò sóhun mìíràn ju pé kó o dúpẹ́. Pé o wà láyé ara rẹ̀ àfọpẹ́ ló yẹ ọ́. Kò má sóhun mìíràn ju pé kó o dúpẹ́. Ojúmọ́ òní mọ́ o. Ojúmọ́ òní mọ́ ọyẹ́ là pèrègede. Ọjọ́ àkọ́kọ́ nínú oṣù àkọ́kọ́ nínú ọdún tuntun tí ń ṣọjọ́ ọ̀bí rẹ Christiana ọmọ akínrẹ̀ mi. Ọjọ́ ọ̀bí rẹ bá ọ láyé ó bá ọ láyé ara ọpẹ́ ní fọba tó dá ọ sí. Mẹ́bí ọmọ Táyọ̀ ọmọ Akọ́láwọlé ló pè mí sórí aago. Ó ní ìmísí kàńtà wá bá mi yé aya mi sí. Gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́lẹ̀dùwá fi rán mi ni mo fi wá mórin ewì bọnu. Christiana o jẹ́ ń sáré délé bàbá tó bí ọlọ́mọ. Ṣé bí wọ́n ni yẹrù ọ̀kín ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ ọlálọ́mí ọmọ omilọ́lá ọmọ abísújókọ ọmọ ìjàkàtàkì tí lóòrò tọ̀fà ọmọ odò mẹ́ta òtẹ́rẹ́rẹ́ níbẹ̀ lọ́fà mọ́rin lólú lọ́jọ́ sí. Èyí ẹ̀pa erin ńlá sí olóhùn yóò dókun kò lè dókun. Èyí ẹ̀pa gùntọ̀bọ̀ lọ́jọ́ sí olóhùn ó dọ̀sà kò lè dọ̀sà. Èyí ẹ̀wá pàkùkọ gàgàrà sí sóhun ló domi adákún lọ́kọ́ba. Òun ló domi afẹ́lẹ́lẹ́, ọ̀kí omi ìlú rẹ ni, àbàtà omi ìlú rẹ ni, ìyẹ̀rú ọ̀kí mo rọ̀kí mu, ìyẹ̀rú ọ̀kí mo fa bàtà tisẹ̀. Christiana ó yá tẹ́wọ̀ àdúrà kó gbárí ọdún tuntun, Elédùà kó fi ayé dẹ̀ ọ́ lọ́rùn. Ọmọ aráyé kò máa ní já ọ bọ́ lórí àkàbà ìṣelógo. Ọdún yìí kó yabo fún ọ, kó dún kó kùn fún ọ dọjọ́ ogbó. Elédùà kò máa ní fi kú tó yáwọ́ pa ó. Gbogbo tó o bá ń dáwọ́lé kò yọrí sí rere níṣẹ́. Ṣebí ẹ̀rín àti ayọ̀ ló fi bẹ̀rẹ̀ ọdún yìí o máa ní parí ẹ̀ pẹ̀lú ẹkún. Ọmọ Táyọ̀ ló ní kí n sọ fún wọn pé kó o gbóbólúgbó ti ń gbó, kó o gbóbólúgbògbò ti rí gbò, kó o pẹ́ láyé, kó o fẹ̀rìgì jòbì. Christiana ọmọ akínrẹ̀ mi gbogbo ìrètí mo tún fún wọn kó ṣẹ lágbára Ọlọ́run ọba. Happy birthday to you. Long life and prosperity. Ìgbà ọdún kan ni láti ọ̀dọ̀ ọmọ Táyọ̀ Akọ́láwọlé. Enjoy your day, ma. Thank you so much, ma. I really appreciate it.